A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni iléeṣẹ́ ààrẹ bu ẹnu àtẹ́ lu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lórí bí ó ti ń ké sí àjọ United Nations kí wọ́n ṣe ìwádìí lórí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé, bí wọ́n ti ṣe àpèjúwe ìbéèrè yìí ní èyí tí kò jámọ́ nǹkan kan wípé ó ní ti òṣèlú nínú, níbi Mákindé ti gba ojúṣe ìgbáyégbádùn ìwòsàn àti ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 55 tí wọ́n gbà kalẹ̀ lẹ́yìn ọjọ́ 66 lákàtà àwọn ajínigbé ni ó ti pè fún àtìlẹ́yìn UN lánàá láti ṣe ìwádìí ohun tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ti rí àwọn wọ̀nyí jí gbé, nítorí ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ 15 oṣù karùn-ún ni àwọn adàlúrú tí wọ́n dìhámọ́ra ogun ṣe ìkọlù sí iléèwé mẹ́ta ní Yàwọ́tà àti Àwérò Èsìèlè ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jí akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 6 gbé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ní ìbéèrè gómìnà ṣe àpẹẹrẹ àìní ìgboyà nínú ètò ààbò Nàìjíríà, bí ó ti ní iléeṣẹ́ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ti pèsè àlàyé lórí bí wọ́n ṣe rí àwọn tí wọ́n jí gbé yìí gbà kalẹ̀, ṣùgbọ́n wá béèrè ìdí tí gómìnà fi ń wádìí, nítorí iléeṣẹ́ ológun ò lè ṣàdédé fi ọmọ Nàìjíríà sílẹ̀ ní ọwọ́ àwọn ajínigbé, pàápàá jùlọ àwọn ọmọdé sí inú ìgbèkùn ọlọ́jọ́ pípẹ́. Gẹ́gẹ́ bí àlàyé Ọ̀nànúgà, àti rí àwọn wọ̀nyí gbà kalẹ̀ mú ẹ̀mí àwọn òṣìṣẹ́ ológun pẹ̀lú Àmọ̀tẹ́kùn dání. Ó ní kò ṣeé gbọ́ wípé ẹnìkan á ṣàdédé dìmọ̀pọ̀ àti fi ìyà jẹ aláìṣẹ̀ fún ọjọ́ 66 títí kan ìṣekúpa olùkọ́ ìṣirò nínú ìgbèkùn. Agbẹnusọ ààrẹ fi ẹ̀sùn kan Mákindé tí ó jẹ́ olùdíje du ipò ààrẹ wípé ó fi ààyè gba ọ̀rọ̀ ìṣèlú pẹ̀lú bí ó ti ń pè fún ìwádìí láti ilẹ̀ òkèèrè lẹ́yìn tí iléeṣẹ́ ológun àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti pèsè àlàyé. Ó ní lábẹ́ òfin ìjọba àpapọ̀, ojúṣe àkọ́kọ́ lórí ààbò wà lọ́wọ́ ìjọba àpapọ̀ àti àjọ ẹ̀ṣọ́ aláàbò, ṣùgbọ́n Mákindé yarí wípé ìbéèrè òun kò ní í ṣe pẹ̀lú òṣèlú, ìdájọ́ òdodo lòun ń jà fún àti àsọdájú fún aráàlú wípé àwọn ọmọdé lè lọ iléèwé láìsí ìfòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Principal Community High School ní ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé, ìyáàfin Rachel Alamu ti ṣàlàyé ìdí tí àwọn ajínigbé fi ṣekú pa àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀. Àwọn olùkọ́ tí wọ́n ṣekú pa ní ọ̀gbẹ́ni Michael Oyedokun, olùkọ́ ìṣirò tí wọ́n bẹ́ lórí nínú ìgbèkùn àwọn ajínigbé, àti ọ̀gbẹ́ni Ẹ̀sìnyà Adégbóyè, ẹni ọdún 51 49, tí wọ́n yìnbọn pa níbi ìkọlù. Ìyáàfin Alamu ṣàlàyé ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná pẹ̀lú àwọn akọ̀ròyìn níbi ìgbàlejò rẹ̀ pẹ̀lú àwọn yòókù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kalẹ̀ tí ó wáyé ní ilé ìjọba. Alamu ní wọ́n pa Oyedokun kí èyí lè mú ìjọba tètè jáfáfá àti ṣe ohun tí wọ́n fẹ́. Ó ní wọ́n ti mọ̀ wípé gbogbo àgbáyé ló ti mọ̀ nípa ẹ̀sùn ìjínigbé yìí, ṣùgbọ́n àwọn ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ wọn, làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú àṣeyọrí. Nígbà tí ó ń ṣàlàyé ìrírí wọn nínú ìgbèkùn, Principal ní inú igbó tí ó mọ́ làwọn ti lo ọ̀pọ̀lọpọ̀ àkókò, nínú òjò, nínú ẹ̀rùn, bí àwọn tí ń gbìyànjú àti dáàbò bo àwọn ọmọdé àárín wọn. Alamu ní kò ṣeé fẹnu sọ, kò rọrùn rárá pẹ̀lú àwọn ọmọdé láàrin wọn. Àwọn ní ìgbàgbọ́ wípé Ọlọ́run nìkan ni ó lè ràn wọ́n lọ́wọ́. Bákan náà ni àwọn ní ìgbàgbọ́ wípé aráàlú ń gbàdúrà fún wọn. Alamu tẹ̀síwájú, ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni fi ọwọ́ kàn wọ́n, ọ̀pọ̀ nínú àwọn ọmọdé yìí ni wọ́n ń nà ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ké tàbí pariwo. Ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ yọ̀ǹda akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí fún ìjọba ìpínlẹ̀ lánàá. Fọ́nrán ṣe àfihàn bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ pẹ̀lú ètò ààbò tó le láti iléeṣẹ́ ológun bí wọ́n ti ń dé sí olú iléeṣẹ́ ìjọba Secretariat. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
mínísítà àná fún ìròyìn àti àṣà alhaji lai muhammed ti ṣe ìrántí lánàá ìrírí rẹ̀ nígbà ìṣèjọba olóògbé ààrẹ muhammadu buhari bí ó ti ṣe àpèjúwe adarí orílẹ̀-èdè àná ní ọkùnrin takuntakun tí ó ní ojú àánú ìwà ọmọlúàbí àti ìgboyà nínú gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ tí wọ́n fi sààmì ọdún kan ìpapòdà buhari tí ó wáyé ní ìlú àbújá. muhammed ní iṣẹ́ àṣeélẹ̀ ààrẹ àná kò sí nínú ipò àga tí ó gbà ṣùgbọ́n ìwà ọmọlúàbí rẹ̀ fún gbogbo àkókò tí ó fi wà lórí oyè. ó ṣe àpèjúwe buhari ní ènìyàn ọ̀tọ̀ adarí tí kò ní ìwà ìbàjẹ́ àti ènìyàn tí àfojúsùn rẹ̀ fún orílẹ̀-èdè wà síbẹ̀ bẹ̀rẹ̀ láti ayé ológun títí ó fi lo sáà méjì gẹ́gẹ́ bí ààrẹ bí ó ti ṣe àpẹẹrẹ ọ̀pọ̀ ìgbà tí ààrẹ àná fi dúró tì láì wo ariwo ọjà. ọ̀kan nínú àwọn àkókò yìí ní ọdún 2015 tí ó dábàá àti kó àwọn akọ̀ròyìn lọ ìrìnàjò lábẹ́ ìṣọ́ àwọn ológun lọ sí àwọn ìlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kalẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ agbésùmọ̀mí boko haram. ó ní lọ́gán ni buhari bu ọwọ́ lù tí wọ́n fi kó àwọn akọ̀ròyìn wọ inú ọkọ̀ òfurufú ológun C-130 aircraft láti abuja sí maiduguri kí wọ́n tó tẹkọ̀ létí lọ bámà lábẹ́ ìṣọ́ ológun sí agbègbè tí wọ́n ti kọ́kọ́ kéde wípé ó jẹ́ olú iléeṣẹ́ fún àwọn ẹgbẹ́ adàlúrú. muhammed ní òun ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìjẹ́rìísí ìgboyà sí adarí lẹ́ni nínú àwọn tó ń bá a ṣiṣẹ́. bákan náà ni ó ṣe ìrántí bí buhari ṣe yanjú ẹ̀sùn ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù kan tí wọ́n pè takò bí ó tilẹ̀ jẹ́ wípé buhari ṣe ìwádìí ọ̀rọ̀ lábẹ́lẹ̀ àti ìbẹ̀rẹ̀ ló ti ní òun kò gba ẹ̀sùn náà gbọ́. ìwádìí yìí ló padà mú muhammed wẹ̀ yánkànkàn. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ onímọ́tò NURTW Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ ti ní ìrírí rẹ̀ nínú ayé àti ẹ̀kọ́ ti fún un ní àǹfààní ìmọ̀ ìjìnlẹ̀ ju àwọn tí wọ́n lọ ifásitì lọ pẹ̀lú wípé òun kò kàwé. nígbà tí ó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí níbi ayẹyẹ láti fi sààmì ọjọ́ ìbí 50 ọdún olórin ẹ̀sìn Islam Hafsat Adégòkè àti ìṣíṣọlójú àwo rẹ̀ tuntun tí ó wáyé ní aláùsá ìpínlẹ̀ èkó ní MC Olúọmọ ti ṣe ìrántí àtẹ̀yìnwá rẹ̀ láti májèṣí tó ti ń ṣiṣẹ́ lẹ́yìn ọkọ̀ bus conductor àti ìrìnàjò tí ó yọrí sí bí ó ti di adarí ẹgbẹ́ onímọ́tò. MC Olúọmọ ní òun kò ṣàdédé bẹ́ sínú iṣẹ́ ọkọ̀ òun kọ́ṣẹ́ mọṣẹ́ tí ó fi gbé òun dé ibi tí òun wà lónìí. ó ṣe ìrántí bí ó ti ń ṣiṣẹ́ owó láti kékeré tó fi ń ràn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti ọmọ ọdún 13 tó fi ń ṣiṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ láti aago 12 títí di aago 6 ìrọ̀lẹ́. bákan náà ni MC Olúọmọ tọ́ka àṣeyọrí àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ìjẹ́rìísí ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò kàwé òun mú ìwé lọ́kùnkúndùn fún àwọn ọmọ. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.